Coded, Wasila Coded, ìyálóde àwọn alárinà sọnù, ṣóore ṣèkà wọn, ìwọ ló fúnni lóúnjẹ tún fògùn yàgbẹ́tì. Ṣé bẹ́ẹ̀ mi àti ẹ̀ lájọ jókòó ń pàtì, ó dẹ̀ fọwọ́ tọ́ mi, ó ní bí nǹkan tó mọ̀ sí ń bọ̀, mo ní bóyá iṣẹ́ ń dé mi, ó ní nǹkan tó rí mi ò rí, mo ní kí ló rí, ó ní bí nǹkan tó mọ̀ sí ń fáìn gan, mo lọ́bìnrin nínú àwọn tóbìnrin bá tún túnra ṣe, mo ní kí ló ṣẹlẹ̀, ṣàwápọ̀ lówó fíìmù bíi ó lọ́pọ̀tunítì lè jẹ́ fún mi kí n máa lọ sí ẹ̀, mo ní kí nìyẹn, ó ní kí n toast bí nǹkan tó mọ̀ sí pé tí bá toast ẹ̀ á gbà fún mi. Èmi náà wá rò wípé ọkùnrin ni mí náà, tí ọkùnrin tó bá rí obìnrin tó bá rẹwà kò lè ṣe kójú máa wò bẹ̀, mo dẹ̀ gbọ́ sí ẹlẹ́nu, mo ní but wẹ́ àárín pàtí la wà, ariwo pọ̀ mi ò ní lọ bá ń bẹ̀, ó ní kí lọ bá mi tó jókòó sí kí n sọ fún pé fẹ́fẹ́, mo ní Wasila èrò pọ̀ ń bí, ìwọ má wọrí wàá gbélé gbọ́, ìwọ má wọrí wẹ́ pàtí parí àdìde oníkàlùkù lọ́lé gbàtàdé kápá mo fẹ́ wọ mọ́tò bí mọ́tò ọmọ sùkàn wà ẹ̀dá, ó pè mí oníwàásù mo wẹ̀yìn, ó ní kí n wọlé sí mọ́tò òun, in the hope of pé bóyá ó kàn fẹ́ bá mi sọ̀rọ̀, mo ṣe wọlé, ó ní sáìdì bó ni mò ń lọ, mo ní mò ń lọ lé ibi báyìí ni wọ́n gbé, ó ní kí n má wọrí, ó wá iná, ó ní òun àgbé mi délé, mo ní bí báyìí ló ní kí n má wọlé ló máa gbé mi délé, adé ń lọ bó ṣe ń drive lọ òun ló ń drive, mo yẹ ṣe náà kàn wá báyìí, bákan mọ̀ wá báyìí, àwọn ojú ẹ̀ òun náà ojú mi á smile, èmi náà smile, ṣùgbọ́n gbogbo nǹkan tó ń wá sí mi lọ́kàn ni pé ṣé kìí ṣe kan tí Wasila Coded ìyálóde àwọn alárinà sọnù bá mi sọ, ó ti ń ṣẹlẹ̀ báyìí, mo mọ́kàn àsọmọkùnrin náà bó ṣe ń ju anú mọ́tò lèmi náà ń jù sí, mo ti mọ̀ pé ìfẹ́ yẹn ti ń dọ́kàn tiẹ̀ náà jọ ń bá wa méjì òpọ̀ àti bá ṣe dádúgbò mi bàjẹ́ dé gate, mo níbi tí mò ń gbé ni, ó páàkì, mo bọ́lẹ̀, òun náà bọ́lẹ̀, ó dì mí lọ́wọ́ mú, mo dì lọ́wọ́ mú, ó fà mí mọ́ra, mo fà mọ́ra, ó pẹ́ẹ̀kì mi, èmi náà pẹ́ẹ̀kì ẹ̀, ó jù mí lẹ̀ padà slowly, mo wojú ẹ̀, èmi náà smile, ó dẹ̀ wọnú mọ́tò, ó tàn, so bó ṣe tàn tó ń lọ tún dáàrin méjì ó park, ó yọjú, ó wind down, ó wá yọjú, ó smile, ó kàn ṣe báyìí, èmi náà dẹ̀ ṣe báyìí, dẹ̀ wọnú lé, mo wá fún ní bíi 3-4 days kan, mo dẹ̀ mú fóònù mi, bí mo ṣe mú fóònù mi fúnra mi, mo dẹ̀ ṣe voice note, bí mo ṣe sọ bla 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 bla, mo sọ àwọn ọ̀rọ̀ tó dùn, you know, bọ́kùnrin ṣe máa ń ṣe pẹ̀lú obìnrin tó bá nífẹ̀ẹ́, èmi ti rò pé bí a tó bá listen to my voice note tó bá wá reply mi òun fún ẹ, ó máa sọ àwọn nǹkan tó dùn, ọkàn rí pé kàn type wèrè, ọ̀rọ̀ yẹn dùn mí gan, nǹkan mú fóònù, mo bẹ̀rẹ̀ sí ni pé Wasila Coded ìyálóde àwọn alárinà sọnù, ṣóore ṣèkà wọn, mo pé kò gbé kọ day 1 day 2 day 3 day 4, wọ́n á rí wípé òun gangan lọ dáadáa wọn, òun ló wà behind it, òun ló ń de, òun ló ń tu. Wasila Coded kí ló dé, ìyálóde àwọn alárinà sọnù, kí ló ṣẹlẹ̀ gangan, ṣe bí wọ́n ní tíyàn bá fàgbò fi igbí èèyàn máa ń jókun ẹlẹ́ni, jókun ilé ilẹ̀, jókun bí nǹkan tó ọmọ sílẹ̀, ọwọ́ àwo ti gbà, èmi ni mo ní o, kókó oníwọ̀ nìkan kẹ́pọ́gbọ̀n Wasila Coded ìyálóde àwọn alárinà sẹ́wọ̀n, ṣóore ṣèkà wọn, àgọ́ tèmi Wàsó ló máa